Aloyinlo de wale agbedegbe ore o tile bàbá wọn ta tán délẹ̀ o mi ò ní lọ síbi kan bàbá wọn ta tán délẹ̀ I don't care what they say. Èwo ni kó ló bá torí mo fẹ́ fọ́mọ yín. Oga Bling Bling said we should move out of the factory's quarter. Babe, are you sending the money or not? Ìyàwó wa. Do the job. Life another one, please. Àwa níbi ìfilọ́lẹ̀ eré sinimá Eniola Ajao tí àkọlé rẹ̀ ń jẹ́ Owambe Thieves. Owambe olè Owambe. Àwọn kan ni wọ́n kópa nínú eré yìí. A rí Eniola Ajao fúnra rẹ̀, a rí Ṣọlá Ṣóbọ̀wálé, a rí Fathia Balógun, a rí Ọdúnládé Adékọ́lá àti bẹ́ẹ̀ lọ. Tẹ́yìn náà bá dẹ̀ ti ń gbọ́ Owambe, ẹ ti mọ̀ pé Owambe pátì ni ayẹyẹ ńlá ti Yorùbá níbi tẹ́ ti máa róúnjẹ, tẹ́ ti rí gèlè, tẹ́ ti rórin, tẹ́ ti lílù, ayọ̀ àti dùnnú òun ni à ń pè ní Owambe. Ẹ jẹ́ ká rìn ká tọ̀ káwọ́ bí ìfilọ́lẹ̀ eré sinimá Owambe Thieves láti ọwọ́ Eniola Ajao bó ṣe lọ. Ẹjẹ́ àwo múra, ẹjẹ́ àwo oúnjẹ, ẹjẹ́ àbèrè àwọn ìbéèrè lọ́lọ́kan òjọ̀kan. Gbogbo ẹ lólùfẹ́ mi lé ẹ má yí kúrò lórí Orísun. Àyìnkẹ́ Dáyọ̀ Kújọ́rẹ́ ní orúkọ tèmi, ẹ má bá mi ká lọ. Do the job. Life another one, please. What's going on? Who took the money? Kí ló gbé ọ̀gbẹ́ni Tóbi Mákindé jáde lẹ́nu? Owambe Thieves ló gbé wa wá. Wá wo eré tó ta lẹ́nu ni. Àǹtí Eniola Ajao ló ń ṣe nǹkan lọ́dẹ̀ ní pé ká jáde wá ká wá support wọn. Ẹ rí gbogbo pákéjì yẹn, èmi kan wá wò ó pé kí ládùn tó wà nínú múfì yìí. Ẹ jẹ́ káwa náà tọ́wọ́ ń bẹ̀. Owambe ọ̀sán la wà used to. Àmọ́ lọ́wọ́ Owambe alẹ́ la wá ṣe. Ó ní kankan tó wà níwájú Owambe. Bẹ́ẹ̀ ni wọ́n tún wá ní olè Owambe. Kọ́ máa wá jà wá lólè so ká má kí oríkì wọn kọ́ má lè lọ bá wa ń bí. So it's Owambe Thieves. Gèlè yẹn ti fẹ́ jábọ̀ ẹgbàá. Owambe Thieves àwọn olè níbi Owambe wọ́n lọ pàṣẹ lọ ń jalè wẹ́. Àṣìmọ̀ kan tí múfì rẹ̀ wà all about o but I can guess ẹ mọ̀. What's going on? Who took the money? She's insulting my husband. Olórí burúkú ni ìyá tó bí ẹ. Olórí burúkú ni bàbá tó bí ẹ. Because of that scam of a wedding, lẹ́sẹ̀ ń pè mí ní olè. Wedding mi ló pè ní scam. No. Májà. Daddy. Ọrùn mi yẹ̀ ni ó ń bá mi massage. Gẹ́gẹ́ bí ọmọ Yorùbá, kí lẹ rò wípé ó ṣe pàtàkì nínú ayẹyẹ Owambe wa? Oúnjẹ ni o, kò sí nǹkan mi o. Ẹ̀bẹ̀ bá pọ́wù yẹn kọrin dọ̀la. Tí a bá rí nǹkan fi sínú wọn ní okun inú, òní fi ń ṣe nǹkan títa. Bẹ́ẹ̀ ni, tá a bá fẹ́ náwó ẹ̀jẹ̀ ló ń lò. Tá a bá ti fíìlì, ọkọ̀ gbọ́dọ̀ kúnná. Bẹ́ẹ̀ ni ìyá mi, bẹ́ẹ̀ ni. Oúnjẹ àti ìmúra. Bẹ́ẹ̀ ni o, a gbọ́dọ̀ rí oúnjẹ tó lọ rẹ̀rẹ̀, a dẹ̀ gbọ́dọ̀ rí ẹ̀mọ̀ ìmúra. Òun la máa fi mọ̀ pé Owambe gangan ń ṣẹlẹ̀, aṣọ ẹbí gbogbo ẹ̀. Oúnjẹ ni oúnjẹ àtọ́sí. Wọ́n jẹ máa bọ̀ sí ìbọn oúnjẹ àná. Ìlú àtọrin ńkọ́? Ìlú àtọrin náà ó ṣe pàtàkì. Oúnjẹ lẹ́yìn láì. Oúnjẹ ni. Kí ni láìsí oúnjẹ. Mo máa sọ pé gèlè àti aṣọ ẹbí. Gèlè àti aṣọ ẹbí. That's the important thing. Tó bá fẹ́ lọ sí pàtí àwọn Yorùbá, tó bá fẹ́ lọ sí Owambe, tí kò bá sí gèlè àti aṣọ ẹbí, it's nothing, my darling. Jenny, èmi ọmọ Jẹ̀ṣà lóore, iyán àtẹ̀fọ́ rírò. Ijó, orin, good music, oúnjẹ
ó tán àti bóyá aṣọ ẹbí ṣá. kò sí ti ń jáyẹyẹ tí ò yẹ kí oúnjẹ tọ́tọ́ ọmọ sí. ẹ ṣe láìkí oúnjẹ báyìí. sáwọ àkú ni nígbà tá a bá pè ní pátì ìtìlẹ̀ Yorùbá àwọn oúnjẹ ìbílẹ̀ wa gbọ́dọ̀ wà ń bẹ̀ kétékété a máa fi fọ́ọ̀kì a máa fi jàmọ̀là. ẹ kí ló dé wọn fẹ́ kọ́wọ́ wọn dọ̀tí. àbúlà. kọ́kọ́. èyí ń ṣe pàtàkì. oúnjẹ wo lẹ wá nífẹ̀ẹ́ sí jù láti máa jẹ nínú Owambe. ọ̀fadà ni àti aya má ṣe ọkọ má ṣe. àmàlà. àmàlà má wà dáràn. àmàlà gbẹ̀gìrì àtẹwédú kó wá fi oríṣiríṣi sí àti pọ̀mọ́ tó kákò tó láta. pẹ̀lú rí pàtí tó bá lọ sí pàtí tó bá ń jalè àwọn bá ń ta àwọn àǹbẹ̀ mọ́ ní láti máa pariwo. àwọn bá ń ta. ṣe kọ́ pick whoever kọ́ gbé wọn. agbẹdẹgbẹ ọ̀rẹ́ o tilẹ̀ bàbá wọn ká tán délẹ̀ o mi ò ní lọ síbi kan bàbá wọn ká tán délẹ̀ adùnkẹ́ wọ́ọ̀dì sí i. kí ni ẹ fẹ́ sọ fún Eniola Ajao àti gbogbo àwọn tí wọ́n kópa nínú Owambe Thieves. ẹ wo iṣẹ́ lẹ ṣe àdìnẹ́ iṣẹ́ gidi lẹ ṣe kò tí ẹ ń ṣe gbogbo bó ṣe ń polówó bó ṣe ń ṣe content kò easy kò easy rárá Ọlọ́run á dẹ̀ jẹ́ kán rere nínú iṣẹ́ yìí. àǹtí Eniola Ajao àti all the cast ẹ kú iṣẹ́ takuntakun o no we have not seen the movie but we are anticipating for it. sọ pé Eniola Ajao wọ́n ṣe dáadáa she did a good job in this movie my Yoruba is not too strong but I understand very well wọ́n ṣe dáadáa tó pé movie wọn tó bá wo movie wọn ó máa sọ 10 across the board that's the movie like ó máa ṣe ní kárakára like she put in her work like ó máa fi iṣẹ́ sí kárakára ọkùnrin bí obìnrin bí ọkùnrin like when she's doing a movie like she's always put in the work trust me. àti Eniola Ajao ẹ kú iṣẹ́ o Owambe Thieves ẹ̀yin fans wa ẹ jáde kẹ́ support wa ṣe ti gbọ́ àwọn tó kópa nínú ẹ̀ ẹ mọ̀ wọ́n náà wọ́n mọ̀ ax dákú wọ́n dá gan so ẹ má dọ̀lẹ̀ ẹ jáde kẹ́ support wa ẹ ní regret ẹ. ọlá àṣẹṣe tún ṣe o ti ṣe eléyìí wà tún ṣe mí wo ń bá wọn ìrà tí ò lọ́mọ núná eléyìí á tún gbé ẹ sókè á gbé ẹ lórí sókè sí wà á bówódé á bọ́ládé á báyìí Olúwa wà pẹ̀lú wa. Eniola Ajao àti ìwo fíìmù náà gbogbo ń tàn rí yìí ó múnú mi dùn tí mo ti mọ̀ pé ó tún ti bíìtì rẹ́kọ̀dù ètò ṣe lọ Ọlọ́run sì bá fi èrè sí ẹkú iṣẹ́ àti gbogbo ẹ̀yin tẹ́ ẹ kópa nù iṣẹ́ yìí. iléeṣẹ́ Orísun náà tẹ̀wọ́n ti wà lẹ́yìn gbogbo ìgbà tó ẹ̀ṣẹ̀ iléeṣẹ́ yóò ní wo fámìlì mi ni o. wọ́n bí mi mo túra bí èmi gangan làbí sọ́lá mo bọ́lá jí mo jí bọ́lá mo fẹ́ sọ̀kọ́ bọ́lá ti tó tilẹ̀ má bá wọn ká tán délẹ̀ kólóbá eléré ò dá o sí ṣáàzù dá. Oya na oya ẹ̀yin náà ti rí bó ṣe ń lọ ìfilọ́lẹ̀ eré Owambe Thieves láti ọwọ́ Eniola Ajao ó mà dùn ó mà lárinrin o ó mà yẹ Eniola Ajao torí pé mi rí àwọn tí wọn sí bíbá ilé ni àwọn lọ́balọ́ba gbogbo àwọn olùmọ̀ọ́ká wa pátápátá ni wọ́n túyáyá ni wọ́n wá yẹ Eniola Ajao sí tí Owambe Thieves tó bá ti jáde ìwọ náà lọ wò ó nù sinimá oṣù tá a wà yìí òun ló máa jáde ẹ wo ó dùn ọ́ lárinrin ẹ̀yin náà sì pé gbogbo ti mẹ́nu ó ti lọ ìjọ náà ti ṣe kí ni ó ti ṣẹlẹ̀ Àyìnkẹ́ Kújọrẹ̀ lórúkọ tèmi ọmọ bíbí ni wonderful Dayo Kújọrẹ̀ lè darapọ̀ mọ́ mi ní gbogbo orí social media platform mi pátápátá lórí TikTok @Àyìnkẹ́ Dayo Kújọrẹ̀ Twitter tá à ń pè ní X nsìn @Tosi Kújọrẹ̀ IG @Àyìnkẹ́ Dayo Kújọrẹ̀ Facebook ẹ like page mi @Àyìnkẹ́ Dayo Kújọrẹ̀ ká tún fi ayọ̀ àti ìdùnnú pàdé ní ọjọ́ mi ọjọ́ rẹ̀ ó dàbọ̀. What's going on?
Who took the money? She's insulting my people. Olórí burúkú ni ìyá tó bí ẹ. Olórí burúkú ni bàbá tó bí ẹ. Because of that scam of a wedding, lẹ ṣe ń pè mí ní olè. Wedding mi ló pè ní scam. No, Májà. Daddy. Ọrùn mi yẹ̀ ni, ó ń bá mi massage. People who throw money around at parties are people who have more than enough money to spend. Who go in there, pick, and move. Oh my God, Jesus!